ẹ̀yin tèmi tó ń wò mí ní lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá yín information kan ni mo ní kí n sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi lórí ọ̀rọ̀ Portable. ẹ jọ̀ọ́ gbogbo wa sọ wípé ogun ló ń ja Portable. Ok, tàbá gbà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ níbo ni ogun yẹn ti wá? Ta lẹni tó fa ogun sínú ilé ayé Portable? ẹ̀yin lólùfẹ́ mi, àṣírí ti wá tú báyìí. Àṣírí ti tú o, àṣírí ti tú. Ṣé rí fídíò tẹ́ ń wò yìí? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ Portable tó bá come across sí fídíò yìí, mo fẹ́ kẹ́ ẹ wò látòkè délẹ̀. Mo wá fẹ́ kó ní kálukú kó wá ṣàpọ́ìn títí tiẹ̀, kẹ́ ẹ wá fi èrò ọkọ̀ yín hàn lábẹ́ comment section. Ibẹ̀ lẹ ti máa wá mọ̀ ibi tí ogun ayé Portable tó ti wá. Níjọ́ tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Portable, wàláì tàláì sọ́bí láì làsíláwà, mi mọ̀ pé Portable ó commit atrocity tó báyìí. Mi ò tiẹ̀ mọ̀. Wàláì information tí mo fẹ́ mú fún yìí, ibẹ̀ ni gbogbo yín ti máa sọ pé Portable ó ṣe èyí tán. Ibẹ̀ ni mo ti wá fẹ́ kẹ́ wá fi èrò ọkàn tí yín náà hàn lábẹ́ comment section. Mo mọ̀ wípé each and every one of us wa a lè mú èèyàn kan náà different angle òun láti máa rò pé ogun yẹn ti wá. Ẹ jọ̀ọ́ ẹ báralẹ̀ kẹ́ ẹ wá gbọ́. Ẹ fẹ́ tí ara yín gbọ́ kó ní kálukú yín kó wá fi èrò ọkàn ẹ̀ hàn lábẹ́ comment section. Ẹ máa bá mi ká lọ. Tí àjálù tó jálu Portable lókè sódò, ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Ẹ báralẹ̀ gbọ́ o. Ẹ jẹ́ ká tiẹ̀ ríra wa gan. Gbogbo tí ó dé bá Portable yìí, tí àwa lè sọ pé àmúwá Ọlọ́run ni àbí àfọ́fà. Bẹ́ẹ̀ bá gbàgbé, a ní ká mú wá sí ìrántí wa. Gbogbo àwọn èèyàn tí Portable ti sọ̀rọ̀ sí, àwọn èèyàn tí Portable ti bú ń gbà kan rí. Pàápàá jùlọ bẹ́ẹ̀ bá gbàgbé níbẹ̀rẹ̀ ọdún yìí, ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 yìí, ní pásítọ̀ Adeboye tó jẹ́ aláṣẹ àti olùdarí RCCG ìyẹn Redeemed Christian Church of God, ni wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan pé ọdún yìí ó ọdún ẹ̀san ni. Bàbá sọ ńgbà náà pé ọdún yìí wọ́n sọ pé ọdún tó kún fún ẹ̀san ni, tó jẹ́ sí pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tó ń bínú ara wọn, wọ́n máa jẹ́ ọdún tó le fún wọn. Bàbá yìí wá sọ pé àwọn ń sọ fún gbogbo ọmọ ìjọ Ìràpadà ńgbà náà pé kán múra dáadáa lọ́dún yìí o, kán mọ̀ sí bàjẹ́ síyàn, nítorí pé ó jẹ́ ọdún ẹ̀san fún kó wá. Ká tó wí ká tó fọ̀ nígbà tílẹ̀ máa fi mọ́, Portable ti bọ́ sórí ẹ̀rọ ayélujára lójú sọ pé bàbá Adeboye mú gbẹ́lẹ̀. Wọ́n ní ọdún èyí máa burú o. The wind that started blowing last year will continue to blow this year, but stronger. Ẹ máa gbọ́ rìdíìmù káàdì yín o, wọ́n lọ rìdíìmù ẹ̀mú yín o. Pàṣẹ Adébóyè wọ́n mú gbẹ̀lẹ̀ pé wọ́n ní pé kínní. Wá ọdún yìí, ọdún àánú ni. Ìjọba Wednesday ní January 1st. Ìṣẹ́gun kọ́lá ṣe 9th ní 31st. Pẹ̀lú wá ní January 1st yẹ Wednesday. Ó wá di èní Thursday. Sáwọn ẹ̀rọ ànúgbà ni ẹ̀rọ ànúgbà. Ṣé ń gbọ́? Wọ́n sọ pé survive kìíní kan pé ọdún yìí máa hard. Ẹ parọ́ ni o. Ṣé ń gbọ́? Ọlọ́run lè ràn yín last year kó má ràn yín this year. Ó ti yín. Ṣé ń gbọ́? Ọlọ́run lè máa pé nǹkan ìpèrè yín. Wọ́n gbé níbẹ̀ ni o. Ifá olúro pè. Kọ́ máa gbé wá bẹ́nu sọ́run. Ó ní bàbá Adeboye mú gbẹ́lẹ̀. Wọ́n ní ọdún yìí máa burú pé tọ́lọ́dún yìí bá tiẹ̀ máa burú kò lè burú fóun o. Òun ti nígbà, òun tó ń ti láwo, òun tó ń ti ṣàwọlé ayé, tó ń ti gbèsò múlẹ̀, wọ́n sọ gbogbo ẹ̀ ńgbà náà. Ṣé ká sọ pé tó dé bá Portable lénìí? Maybe. Ṣé ká sọ pé torí àsọlẹ̀ tí bàbá ti sọ ni, àbí ká sọ pé torí pé ó sọ̀rọ̀ òdì síránsí Ọlọ́run? Ìyẹn bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o. Àbí tẹ́ ẹ bá gbàgbé, ìgbà kan rí ni Portable ra mọ́tò, àtọ́ra mọ́tò láwìn tó sì kọ̀ láti sanwó mọ́tò yìí tó di pé àwọn ọlọ́pàá ń wá Portable káàkiri. Tó yẹ ṣe pé ẹni tó ta mọ́tò fún Portable ńgbà náà kò jẹ́ pé kọjá nǹkan. Òun náà ni wọ́n fi ń sọwọ́
síra wọn gbà náà bẹ́ẹ̀ bá gbàgbé Portable pẹ̀lú ó ti bá ìyá Esabod fárí tó ní pé òun ó bá ìyá Esabod sùn pé bó ṣe dàgbà tó òun kò dàgbà jù fóun láti bá sùn tán bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn gbà náà. ṣẹgbọ́n. ìyá Esabod sọ fún un pé ọmọ àṣẹ̀sí ni o ọmọ àṣegbá ọmọ àṣàwọ́gbà náà tẹ́ ẹ̀ bá gbàgbé. ṣé kò tí wàá ń ṣèṣì báyìí. àbíká sọ pé ti wòlíì wòlíì tó gbá létí nìyẹn o. táwọn èèyàn sì ń sọ fún un pé kó lọ bẹ wòlíì yìí o kí nǹkan má bàa dàrú fún un ọgbà wòlíì létí kò sọ̀rọ̀ gbogbo ẹ̀ wá di bákàbákà àwọn èèyàn sọ́ngbà náà pé tí ó bá lọ bẹ wòlíì yìí wọ́n ní wàhálà àti àjálù ńlá ń bọ̀ wàá bá Portable pé Portable gan yóò mọ náwó báyìí yóò sì mọ mú wàhálà bí a tún rán wa létí Kòkòlì Ògbàgídí tó jẹ́ promota Portable tẹ ìrántí ńgbà náà táwọn fi agídí kó tàtàn bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn. wọ́n jọ tutọ́ òkè wọ́n tutọ́ gbà á wọ́n tutọ́ òkè wọ́n fojú gbà á tẹ́ ẹ̀ bá gbàgbé. ìjà wa lè sọ pé níbi àwọn wọ̀nyí òun náà ni ìṣòro tó ń bá Portable gbé tó ń bá mumi tó ń bá wẹ̀wù lákòókò ìjà wa lè sọ pé bẹ́ẹ̀ ló ti wá bí. tá a bá ní gbàgbé kò pẹ́ rẹ̀ lọ́rọ̀ mu àti Dámì ṣẹlẹ̀ tó sọ pé òun gba Dámì lọ́wọ́ ọba Ọ̀yọ́ tó kú bóun fẹ́ fìràn lọ́wọ́ ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ abira wa náà ẹ̀jẹ̀ abira wa. kàyí magi. jẹ́yìn lásán kan lè dá aya ọba dùbúlẹ̀ ó sì máa mẹ́rù fún bí. kò yé mi o. Portable gbàgbọ́ púpọ̀ nínú àwọn oògùn àti nǹkan tó ń yà lórí ayélujára àti àwọn babaláwo tí wọ́n ń fi yẹ pé kó fòkó nìṣó kò sí tí ó ṣẹlẹ̀. Portable ti gbàgbọ́ pé orí ẹni ló lọ́jọ́ gbogbo. oògùn ló lọ́jọ́ kan pọ́njú. àyè bọ̀wọ̀ fágbà ọ̀tọ̀ ló jẹ́. Portable wọ̀rọ̀ yẹ̀yàn bí ẹni tí ò ní kú mọ́. Portable ti gbàgbọ́ pé kò sí tẹ̀dá àlàyé kan fòun ti ń gbà náà. bàbá tiẹ̀ wá balẹ̀ gbogbo èèyàn síbi ìtayà ọba ni. jẹ́ ìyọ̀mọ́ gbogbo nǹkan tó bá dáwọ́ lẹ́kọ̀ọ́ ayé ò ní kú ẹ mọ́. olùkọ́ inú méjì sí ẹ olówó sí ẹ ní pé kì í ṣàdúrà. jáàsì wà náà mo máa pọ̀ yìí náà ó useless yẹn ó fẹ́ padà ní tó possible. àdúrà mo ṣe fún ẹ gbogbo àdúrà tí mo wá ṣe fún ẹ Portable láti èlé ìlọ. ó ṣiṣẹ́ ti bẹ́ẹ̀ o rédèrèdè ti bẹ́ẹ̀ o gbogbo iṣẹ́ ó máa dojúrú. gbogbo kíkíbi tó ti rí owó sínú àwọn èèyàn ti dùn sí ẹ ọ̀nà màmá dín bẹ́ẹ̀ láti èlé ìlọ Portable ó rí jẹ́yàn mọ́ ayé ò ní kú ẹ mọ́ ayé ò wà ní dùn fún ẹ mọ́ láti èlé ìlọ Portable ní ojú ẹ̀mí ẹ ó rò pé yẹ̀yẹ́ mi máa wá sí ayẹyẹ ní ojú ẹ̀mí ẹ Portable mo máa wá ṣe oríire ní ojú ẹ̀mí ẹ ó tẹ̀ sílé kú inú sàárè tó bá wà nínú torí mo mọ̀ pé ó máa kú because ọ̀rọ̀ ikú rọ̀ mí pé kí ikú fẹ́ pa mí ni gbogbo àgbáyé lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí láti èlé ìlọ Portable ó ní jẹ́ ìdọ̀mọ́ gbogbo nǹkan tó bá dáwọ́lé kò ní jọ ẹ́ sí kiri mọ́ ṣé ẹ ní ní sọ ẹ ẹ̀yin èèyàn tí ní ìdè sílẹ̀ mi ò tí ì dàtà mi ò tí ì jẹ kankan omi nìkan ni mò ń rọ̀mù ẹ̀wọ̀ omi nìkan ni mò ń mu mi ò wá òkè wọ́n lápẹ́ mi ò tí ì fẹnu kan ata wọ́n lápẹ́ mo lọ sí odò torí nǹkan tó sọ mo lọ sí odò mo lọ bá àwọn ìyá mi sọ̀rọ̀ láti èdè Portable wọ́n máa gbé òkú ẹ̀ wọ́n máa sọ fún mi pé lórúkọ ó máa kú ó máa kú kò jíjì ó máa kú kò jíjì ó máa jáwèrè yìí o wọ́n kò fẹ́ mọ́ gbogbo kan tó dùn fún ẹ ó máa wá bẹ́ẹ̀ bá tiẹ̀ máa ba tó bá máa gà láyà ọba tí èèyàn ń ṣe ní public place ni tó máa mú fóònù wọ́n rẹ̀ ń pé tí Portable bá ti rí fóònù àgbákò ńlá ti dà ìbí ò bá ní tó bá ṣeé ṣe o kí Portable tiẹ̀ mọ́ lo fóònù mọ́ ṣùgbọ́n kò ṣeé ṣe tàbá wò dáadáa ó túmọ̀ sí pé tí wọ́n fi kan Portable inú fóònù lọ́wọ́ àfi tí Portable ò bá rí fóònù ni ò ní sì sọ kò sígbà tó mú fóònù lọ́wọ́ tí ò sọ̀rọ̀ sọ. ẹ lólùfẹ́ mi ṣé ẹ̀yin náà ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ó sì kù lẹ́yìn nìbọn ro ó sì kù lẹ́yìn òun nìbọn ro ẹ jọ nítorí tó lọ́hùn ẹ̀yin lólùfẹ́ mi mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn mọ ibi tí ọ̀rọ̀ Portable gbé ti wọ́ wá tọ́ọ̀ náà bá gbọ́ fídíò yìí ó ṣeé ṣe káwọn náà mọ ibi tí ọ̀rọ̀ ẹ̀ tí ó ti wọ́ wá ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sẹ́lẹ̀ ilé Global TV
fanfana yìí tí ẹ ti subscribe ẹ bá mi subscribe sí LLA Global TV ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan inú ò ní tọ́wọ́ yín àbùdíntolókun àbùdíntolọ́sà ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ẹ bá mi subscribe kẹ́lẹ́ bá mi share fídíò yìí mo fẹ́ kí fídíò yìí kó go viral kó kan àwọn olólùfẹ́ Portable kó kàn wọ́n lára àwọn tí wọ́n ń follow incident ọ̀rọ̀ Portable káwọn náà mọ ibi tí ọ̀rọ̀ Portable tó ti wọ́ wá èmi mọ̀ wípé tí gbogbo wọn tó bá gbọ́ fídíò ìtàn wo fídíò ìtàn gbọ́ ó ṣeé ṣe kárẹ́ni tó mọ̀ pé ibi báyìí lọ̀rọ̀ Portable ti wọ́ wá ṣé látàrí bàbá Adeboye tó yẹ̀yẹ́ ní gbangba ni ṣé màmá Esabod tó fàbùkù kan ni ṣé Queen Dami tó ń yẹ̀yẹ́ ní gbangba tó ní ẹ wò ẹ máa gbọ́ lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ délẹ̀ dáadáa so kẹ́ ẹ wá mọ ibi tí wàhálà Portable tó ti jẹyọ ẹ máa gbọ́ lọ. a sọ̀rọ̀ sọ bótò bẹ́ẹ̀ yẹn bá ti lè sọ̀rọ̀ jù láyé èèyàn sọ̀sọ̀ kú sọ. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá gbàgbé nípa ọ̀rọ̀ ti Dami ọ̀hún. bẹ́ẹ̀ ni. òun náà ló fa ọ̀rọ̀ tí ó ṣèbàdàn ó ṣèbàdàn tó ní pé ẹ wá wo yàrá tó ń gbà fún Dami o òun bá sùn òun ti fẹ́ẹ̀ bá sùn pa Dami ò yí bẹ́ẹ̀ ni ò pa ẹ wá wo ilé tó ń gbà fún ilé oní POP ó lè yàn mélòó ló nílò ilé ọ̀hún nílẹ̀ Ìbàdàn. kàyí máa jẹ. ẹ wọlé tí mo gbà gbogbo Dami olóṣó la fi pàdé níjọ́ tí mo pàdé ẹ̀ tó sọ̀rọ̀ ni mo ṣe ìyẹn kò Dami. ṣé ń gbọ́. tó bímọ fún Aláàfin Ọ̀yọ́. ṣé ń gbọ́. mo tọ́ rẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tó tún wá ó tún kú dọ́tà ẹ̀ wá mo tọ́ dọ́tà ẹ̀. sọ̀rọ̀ nìyẹn ó ní kí n sọ pé kí n sọ̀rọ̀ tó ṣe é gbọ́n ta ni. ò bá yà sùn ò bọ́mọ sùn. ọ̀tá sọ́mọ Ìbàdàn gbà náà ebi pé àwọn Ìbàdàn wá sọ pé áwò ṣètòrí Ẹ̀wò àti Dami ń jà kò sì wá di pé òun ta sáwọn ará Ìbàdàn. kàyín máa jẹ. àwọn alérí fún Portable pé tán bá bí dá bọ́ǹbà lórí méjì ó pàdé àwọn Ìbàdàn pé bó bá ṣe délé Ìbàdàn náà kọ́ ni ó sì padà. bẹ́ẹ̀ ni. ọmọdé òun oògùn ó ń pè é lẹ́fọ́ àjẹfáwo òrùmọdìyẹ òun máa wò di. ìyá ẹ̀ ló má ṣá. ìyá ẹ̀ ló mọ̀ máa ṣá òun náà bá ní ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa délé Ìbàdàn mú ẹ̀yin náà má wá sórí ìlú Èkó ẹ̀tọ́ bá wá sí Ológùnbà tó bá jẹ́ ọmọ Ìbàdàn ó ní yọ jẹ pẹ́pẹ́ ọ̀pẹ́ kò jìnnà ní táyé kọ́rẹ́ǹsì pé ńgbà náà ó pè fún ṣòwò kan tí wọ́n ṣe ní Ring Road ó sẹ́ẹ̀dì mílíọ̀nù kan sí ńgbà náà Portable lòun ò wá pé ṣẹ́rú òun náà ń fi 1 million ń pè ọlọ́kàn tẹ káàdì kan òun pè 1 million òun ti rò pé báyà 5 million àbí 10 million náà pè ní bẹ́ẹ̀ làwọn kan nú ọmọ Ìbàdàn lọ bá táyé kọ́rẹ́ǹsì náà tó áwò ọba ilé gbà kí Portable kó wá sílẹ̀ Ìbàdàn tó sì gbé máikrófóònù fún ayẹsẹ́ mọ́ àwọn kọ́ lọ́mọ Ìbàdàn gbà náà ìta wa ń sọ ni pé ìyá lè sọ pé orí ọ̀rọ̀ Ìbàdàn yìí lógun Portable ti bẹ̀rẹ̀ àbí ká sọ pé ti Bàdó tí ó gbé Portable jáde tí Portable sì sọ̀rọ̀ gbogbo sí táwọn èèyàn padà wá sọ pé áwò Portable àfikún lọ bẹ Bàdó tó o bá fẹ́ gé èèyàn láyé ó dà bó sì ṣe bẹ́ẹ̀ nígbà náà wọ́n lọ bẹ Bàdó àbí ká lọ sọ pé torí pé Portable fojú olóore gungi lọ́dọ̀ Bàdó ta ló mọ̀. lọ́jọ́ tẹ̀lẹ́tẹ̀kùtẹ̀ làtúkọ̀ tán wá padà dé báyìí àbí tí Davido lẹ́rí aṣọ tán jọ pàdé l'Amẹ́ríkà tí Davido sì raṣọ fún un tó ra bàtà fún gbà náà. Para tí Portable tó ń gbé fóònù ló tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kàṣàkàṣà sí Davido ọ̀mà tiẹ̀ sọ̀rọ̀ kan gbà náà. Àbí ká sọ nípa ti Bobby Risky tí ọjà ṣe pé Portable sọ pé kò fò kó nìṣó. ẹ wò di Bobby Risky o. àbá lè sọ pé ti Bobby Risky ni lọ́fà orísun ogun àti àwọn wàhálà tí Portable kóra ẹ̀ sí lónìí. kò tiẹ̀ lè jẹ́ yẹn náà. ẹni pé wọ́n ń sáré káàkiri sáré sókè sáré sódò ọ̀rìn fún Tinubu ẹ bá ń bẹ̀jọba Ògùn ọ̀rìn fún ìjọba Ògùn bẹ̀yáyì kan bẹ̀ ń bẹ̀jọba Ògùn tó bẹ̀rẹ̀ sí gbọmi lójú pòròpòrò tó ní ẹgbà òun ìyá òun ní kápẹ́yà òun bẹ láyé kò ní rí báyìí ẹ má
bẹ́ẹ̀ ni o. Portable táwọn kan ń gbìyànjú àti bá bẹ̀bẹ̀ òun náà ló tún bọ́ sórí ẹ̀yọ ayélujára ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tó bẹ̀rẹ̀ sí í fa bàbá Tóbi lọ́mọ káàkiri pé áwò bàbá àwọn ló ń bọ̀ òun supervise ilé tó ń kọ́ pé áwò ìbájẹ́ ṣe pé bàbá àwọn ti gbá àwọn ìgbésẹ̀ tó yẹ ni ó máa wà nínú wàhálà báyìí tá a bá sì wò pẹ̀lú bí mo ṣe ń wò yìí ilé tí Portable kọ́ tó lóun fẹ́ fi sòtẹ́ẹ̀lì àti ológbó tó jẹ́ ṣe pé ó ti ń ta àwọn ọtí tó ní pé àwọn ọmọ òun ti ń kọ́ nípa orin bá wò dáadáa bí òrùkú gba gbogbo òwe tó yọ gbà á rí pé tó bá gba gbogbo òwe tó gbà èmi ní sí ọ̀fọ̀ òní èmi ní gbogbo iṣẹ́ ojúṣe àwọn tẹ́ḿpìlánà tó bá ti ṣe ń gbà náà ayé báyìí pátí olú ọ̀hún náà lọ́wọ́ nà ká lébù sí bàbá Tóbi lọ́mọ bí àwọn ìbàjẹ́ pé bàbá òun ti ṣe ń tọ́ yóò ṣe ń gbà náà ni bàbá òun sá lòun kówó fún kóbò ń ralẹ̀ bàbá òun túmọ̀ sí bàbá òun ò ralẹ̀ síbi tó dà àkọ́kọ́ nù o bíi tí àròpọ̀ ń tiẹ̀ gbìyànjú àti já àti lè ọ̀hún ọ̀yá kò tiẹ̀ sí London government acquisition ó kú lè má sí mbẹ́ ọ̀yá lẹ̀ tó tiẹ̀ wà ratifiable ni àti ẹ̀ mọ̀ ọ̀n tó dá mi lójú ni pé ìbàjẹ́ ṣe pé wọ́n gbà tó yẹ kán gbà ìbàjẹ́ ṣe pé gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọ́lé ọ̀hún ó ṣeé ṣe kí burú wàhálà báyìí ó má ṣẹlẹ̀. ó possible. bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà kan ni Portable ti lọ sórí ilé ọ̀hún tó ní ẹ̀wọlé tó ń kọ́ o ilé ọ̀hún rèé o òun fẹ́ fi ṣe hòtẹ́ẹ̀lì ni òun tó nílé lájà onílé káàkiri táwọn aṣẹ́pẹ̀ fóònù fún Portable ni bí Portable bá ti rí fóònù báyìí wọ́n fogun ẹnu jà á n tó ń ṣe tán. ìyáṣẹ́rí kan pàtó tí èèyàn tiẹ̀ pamọ́ sígbà tí bàbá aláwo sòògùn fún un ni tó gbé sórí ẹ̀yọ ayélujára tó ń fa àwọn èèyàn pé ẹ wò ó òun ṣe báyìí òun ṣe tọ̀ wọ́n lọ sí díẹ̀ èṣù. ẹ má jẹ́ kó máa gbá yín mọ́ ẹ̀wọ̀n bíi tí mo ti wá sòògùn ọ̀dọ̀ ẹgbẹ́ fàgà olúwawo onímọ́tò babaláwo tó ní mọ́tò bó bá gbọ́sẹ̀ fún ẹ wàrà mọ́tò òun nìyẹn o má lọ gbèsè lọ́wọ́ àparò má lè ká parò dábàá fún ẹ o ìyẹn ọ̀dọ̀ wọ́n ní wọ́n fi kú wá mi mo fi fúkú lóúnjẹ ikú wá ṣèké ikú ní mi lè pa ẹ́ torí mọ̀ jẹ́ lábẹ́ rẹ̀ kó bẹ́ẹ̀ o. ọ̀nà tẹ̀fá fún òun ó fìgbà kan sọ pé ẹ̀yà kan ò lè sòun àbẹ̀pẹ̀ tí wọ́n ṣẹ́ fún Portable àbí ibi ẹnu náà ti mú ni ó kú lè jẹ bẹ́ẹ̀. àbí kákó sọ pé òwú aṣọ léèsì wọ́n fi jó lẹ́nu. Portable lẹ́nu àbí kákó sọ pé style ti tiẹ̀ tó fi ń lò ní ayé ni Portable ọ̀hún gbà kan rí ni wọ́n sọ pé jímọ́rúwá ìní Ṣàngó ọ̀tàǹgbà náà tán já sí o. wọ́n ló jí máa wá. òwò ọmọlúàbí Portable ọ̀hún ni wọ́n já sí òwò ọmọlúàbí ò ní wọ́n já sí koloto Portable ọ̀hún ni wọ́n sọ ń gbà náà kó jí fóònù ló jí mọ́rúwá ìní Ṣàngó ọ̀tàǹgbà náà táwọn ajá sí kolobo Portable ọ̀hún la wá gbọ́ pé ó dolówó lójijì ó sì dolówó ọ̀kẹ́ àìmọye nígbà tó bá gbàgbé nínú oògùn ó yẹ o ó sì yẹ lẹ́dàá ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ó fìgbà kan sọ nínú ojú fọ́nrán rẹ̀ kan pé òṣòlẹ̀ lòun ṣe ọ̀sọ́nù fọ́nrán rẹ̀ ńgbà náà ó ní gbé wá làwa ṣe ń gbà ní tíà. gbé wá. Portable ọ̀hún náà ṣoògùn fún tání ó lọ wẹ̀ lódò tọ́jẹ́ ṣe pé ó tún gbé fóònù lọ́wọ́ àdìbọn bá ṣe é ṣe ẹja gba fóònù lọ́wọ́ Portable káyé Portable ọba àlè nítumọ̀ kó lè jẹ́ èèyàn láyé àfi kó já mi dúró nínú ọ̀rọ̀ àsọ̀ọ̀sọ̀ tán òun náà ló fi fáńtà wẹ̀. ayé máa yẹ. bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà kiri làwọn ọmọ ẹ̀ sọ pé ìgbà tí Portable tiẹ̀ fi ń bomi sára gan-an káwọn bá tiẹ̀ rí gan káàfin bomi sára kọ́nà ó lè là fáwọn. Portable ọ̀hún ló wá ń lọ sọ́dọ̀ àfáà báyìí lọ sí chọ́ọ̀chì lọ́lọ́ ti ṣe àwọlé ayé o ti ṣe rìbọmi sì yí pẹ̀lú rà padà lọ́ àwọ̀sọ funfun ní ṣọ́ọ̀ṣì. àbí ká tún sọ pé ti very dark man ọ̀háwé wọ́n gbà náà àbí ká sọ pé bẹ́ẹ̀ lógun Portable ti wá. èyí tá a fi ń bèrè náà ni pé Yorùbá sọ pé bí ò bá sí pé ìṣẹ́ kì í dédé ṣe bí ò bá nídìí. bẹ́ẹ̀ni. làṣẹ wò pé ìbò lógo ti wá táwọn àránṣẹ́ Ọlọ́run tí Portable wú àwọn afọkùn sínú ayé ẹ̀ níníníníní àbí ká sọ pé èpè tí kò dábì gbèsè ńgbà náà bẹ́ẹ̀ bá gbàgbé. kò dábì sọ pé Portable
gbogbo èèyàn jà kì í sóbìnrin lè yán bàjá akọbìnrin tẹ́ ẹjọ́ rí òwò ara yín dábì náà àwọn ọmọ òye òye yìí méjèèjì wọ́n bọ́ sórí ayélujára wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè bẹ́ẹ̀ làwọn kan ṣe àmì tẹ́ ẹ̀mọ́ kọ̀kọ̀ gbogbo ẹ̀ wá dàrú nǹkan yí dande fún Portable lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ ṣe Portable mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n kà fún àánú ìròyìn kan tó kọjá lọ lójú ìkànnì yìí ni ọmọ aláṣẹ mídíà wọ́n sì ń bẹ ní kólú ọlọ́pàá báyìí níbi ìtàn tí ní ká máa jẹ́jọ́ ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú mílíọ̀nù márùn-ún ká sì wá onídùúró tí ó dúró fún wọn. Portable máa ń sá káàkiri ní àti Portable kí làwọn á sọ fún àní pé níbo lògùn ti wá oògùn Portable. Mo ṣe sọ fún àpé ṣé ká sọ ń pa ti bàbá Adeboye tó ní bàbá Adeboye mú gbẹ́lẹ̀ àbí ti ìyá Esabod ní ká sọ ní àbí tóun àti gbogbo lé àbí ká sọ pé pásítọ̀ tó gbá létí àbí ká sọ pé n tó sọ ń pa ọmọ Ìbàdàn àbí ká sọ nípa n tó sọ ń pa Ọ̀yọ́ tó sọ̀rọ̀ burúkú sọ́ba àná àbí tó sọ sí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ ní ká sọ ní àbí tówó táyé kọ́rẹ́ǹsì bílíọ̀nù kan tó gbà tí ò dá padà àbí ti Davido la fẹ́ sọ ní Bobrisky very dark man tó tún ní ìlú Ìbàdàn ní POP ìpolongo ti wá èyí tá a lè sọ ń bẹ̀ nù o wọ́n mọ̀ pé bàbá tó ní ká kàn yẹ́bẹ́yẹ́bẹ́ tí Portable ti sọ ti jù bẹ́ẹ̀ lọ àbí ti DJ Chiki la fẹ́ sọ ni ohun tó jọ mí lójú ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Portable pátápátá ni wọ́n wá sórí social media tọ́nà jáde tán torí Portable people ní bọ́m̀bẹ̀. Can you imagine? Kí ló dé tán fi ní kò ní bọ́m̀bẹ̀? Kí ló dé tí Portable fi ya lára mọ́ òrìn jẹ? Gbọ́dọ̀ ṣe pé gbogbo àwọn tí wọ́n fẹ́rẹ̀ Portable pátápátá ni Portable já sí kolombo. Ni Portable padà dà wọ́n gẹ́gẹ́ bí èèyàn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ fún pé dandan nìkan dá Portable lẹ̀ tẹ̀ ní kíjọba Ògùn State kó bójú àánú wò ó. Ṣé Portable yìí gan wò wà lẹ́ni tí wọ́n lè bójú àánú wò? Ìjẹ́ bí ìjọba Ògùn bá bójú àánú wò Portable jẹ́ Portable ò tún ní sọ̀rọ̀ burúkú síjọba Ògùn. Ìyá wọn tí Portable táwọn ọmọ ṣe padà nà yìí ìyá Portable gan ò tún ní padà lọ dènà dì wọ́n. Ẹ wá dá mi lóhùn ta ló sọ̀rọ̀ fún Portable yìí tí Portable padà fìbí sú. Ta lè èèyàn tó ṣe nǹkan fún Portable tí Portable padà sọ pé wọ́n jẹ̀bi lórí ọ̀rọ̀ náà. Ta lẹni tó sọ̀rọ̀ fún Portable tí Portable padà fìbí sú. Bí ò bá jẹ́ wà tí aláìlẹ́kọ̀ọ́ kí èèyàn sọ pé odidi bàbá Adeboye mú gbẹ́lẹ̀. Báyìí sì sọ pé ọmọ rìdíìmù lòun bá wí ohun sọ fún gbogbo ọmọ ìjọ o. Pàápàá jùlọ àwọn workers tó jòṣìṣẹ́ lòun bá wí. Lọ́jọ́ kìíní oṣù kìíní lọ bọ́ sórí ẹ̀rọ ayélujára lọ kí bàbá yìí mú gbẹ́lẹ̀ wá. Ìránṣẹ́ Ọlọ́run tó gbá létí wòlíì tó ń wàásù lọ́rùn wájú ilé ẹ̀ tó padà lọ ti bẹ̀bẹ̀ bí. Òdógún tún lòun kọ́ kínní yìí ṣiṣẹ́ gbàgbé pé òun àtàfà tó wà ń bẹ̀ wọ́n jọ ní fàǹfà. Tẹ́ ẹ bá rántí òun àtàfà tó ní mọ́sálásí tó wà ń bẹ̀ wọ́n jọ ní fàǹfà ńgbà náà. Gbogbo èèyàn lèèyàn lè bájà kì í mọ̀ sí bíi tìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ èèyàn bá tó fẹ́ máa bá gbogbo èèyàn jà kì í sóbìnrin lèèyàn bá lérè. Orin tó jẹ́ ṣe pé ara wọn ló ti jáde àwọn náà dẹ̀dẹ̀ lé ẹ lórí. Níbo lọmọ èyí ti fẹnu kọ? Ọlọ́run ló mọ̀. Òun náà làwọn èèyàn ń bira wọn. Ó yá. Portable jáde tán ó ní ẹ̀yin abiyamọ ayé ẹ gbà mí. Ẹ̀yin lólùfẹ́ mi. Ìjẹ́ Portable kan ṣe tán. Ìjọmọ tí èèyàn pọ̀ ní Portable. Ìjẹ́ ẹ̀yin abiyamọ ayé bẹ̀ bá gba Portable jẹ́sẹ̀ Portable ò ní wọlé yìí. Ó lè wọlé o. Ó lè wọlé o. Ẹ̀yà máa sọ́ra fẹ́nu o. Ó lè wọlé o. Nítorí pé ẹnu lẹ́bọ ẹnu ní gbà ni ẹnu náà ní gbà yàn. Bẹ́ẹ̀ni. Ẹnu náà ní gbé ni débi ọlá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lólùfẹ́ mi gbogbo ala ti gbọ́ báyìí sìn ẹ jọ níbo ni Portable ti fẹnu kò ẹ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section gbogbo ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo ẹ̀yin lólùfẹ́ Portable
tẹ́ bá come across fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi comment mo need the comment yín lábẹ́ comment section níbo ni Portable ti fẹnu kò ta ló kó bá Portable ta ló gbé ogun ìwọnú ayé Portable ṣé bàbá Adeboye tó yájú sí ni ṣé màmá Esabod tó yẹ̀yẹ́ ni tó lóun fẹ́ bá òdìndí ìyá arúgbó tó yẹ pé òòjọ ẹgbẹ́ ọmọ ẹ lọ ní kò dàgbà fún ẹ láti bá sùn tí ayé dẹ̀ sọ fún ẹ pé o máa ṣẹ̀sìn ṣé ti ìyàwó ẹ dámì tó ń gbé ṣépè lójoojúmọ́ ṣé ti DJ Shaking tó gbé ẹ dìde tó kàn lábùkù ṣé ti Davido ṣé ti Very Dark Man àbí ti Bobrisky àbí ẹni olùfẹ́ mi ó pọ̀ ohun mo ṣe sọ fún yín wípé èmi ò mọ̀ pé Portable ti commit atrocity tó báyìí tálẹ̀ yóò pò fa ogun sínú ayé Portable ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí abẹ́ comment section ẹni olùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí mo dẹ̀ dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ máa share fídíò yìí láfítà tẹ́ bá wò tán mo dẹ̀ dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ tí náà torí mo mọ̀ pé ẹ máa subscribe fún sí ó yá ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ mo tún padà bọ̀ tí n bá tún rí any information tí mo rí pé ó máa wúlò fún ẹ̀yin olùfẹ́ mi màá tún wá mú fún yín ire o.